Ẹ káàárọ̀ ní gbogbo ibi tẹ́ ti ń wò wá káàkiri àgbáyé. Arábìnrin tí ẹ ń wò ní ojú títì yìí ni ó ní àìsàn níwọ̀nba tó dẹ̀ jẹ́ wípé ẹni tí ọpọlọ ẹ̀ kù díẹ̀ káàtó ni. Ó máa ń wà ní ọbádá oko, so káàkiri ló máa ń jókòó pẹ̀lú ọmọ tó bí. Ọmọ yójú síbí, ọmọ yìí ìyẹn ọmọ ẹ̀ lélẹ́yìí tọ́jọ́ káàkiri ní òru mọ́jú àárọ̀ yìí. Èní ni on the 9 Wednesday 2025. A rí pé ọmọbìnrin yìí ó dá pé bóyá mọ́tò àbọ́kadà ó ti ṣe léṣe ní ẹsẹ̀, kò wá lè rìn mọ́ báyìí. Ó wà ní ìyànà ẹlẹ́ja ní ìtòsí abúlé mẹ́kò nítòsí ìyànà kèrèkú. Torí ẹ̀ la ṣe ń pe ẹ̀yin tí ẹ bá lè ràn lọ́wọ́ ìjọba wa nípa kẹ́ fún ní medication àti ọmọ yìí láti mọ bẹ́ẹ̀ ṣe máa tọ́jú ọmọ yìí. Ẹ wo ohun ọmọ yẹn náà, ọmọ tí nǹkan kò ṣe. Kí lórúkọ ẹ wo bí? Kí lórúkọ ẹ? Òun ni ọmọ yẹn ò lè sọ̀rọ̀, ṣùgbọ́n láti bí ọmọ yẹn náà tó ti ń mú káàkiri láti ìgbà tó ti bí, so a rí i pé ó nídìí ìtọ́jú. Ẹ jọ̀ọ́ ẹ̀yin tí ọ̀rọ̀ bá kàn ní ìpínlẹ̀ Ògùn ẹ bá wa dá sí. Ìyá kí lórúkọ yín? Wọn ò lè sọ kankan. Ṣẹ̀rí àmọ́ wọ́n mọ̀ pé bóyá ọpọlọ wọn kù díẹ̀ káàtó ni, ó rẹ̀ wọ́n díẹ̀. Ẹ jọ̀wọ́ ẹ̀yin tí ọ̀rọ̀ yìí bá kàn ní ìyànà ẹlẹ́ja ni wọ́n wà báyìí, so kí ẹ bá wa mójútó wọn. Ẹ ṣeun.